báyé tá à ń lò lọ yìí ibi tá a tún báyé yìí fi ẹ̀mí mi búra mo fi jẹ́ ká sọ ọlọ́wọ́n búra èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta èmi ní Igbakeji ọlọ́wọ́n bàbá yìí mo fi ọba tó dá mi mo fi búra èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta èmi ní Igbakeji ọlọ́wọ́n ọba wọ́n wá rí pé wá sí ọ̀rẹ́ ọlọ́run lèmi náà báyìí olólùfẹ́ ọlọ́run ni mí báyìí àyọ̀fẹ́ ọlọ́run ni mí báyìí mo máa ń challenge ọlọ́run ọba màá sọ fọlọ́run ọba pé lágbájá tí wọ́n yọ lẹ́nu tí ayé ọ̀fẹ́ kó jẹ́ èèyàn tí wọ́n fẹ́ kó rí dáadáa ṣe yìí ìwọ ọlọ́run àwọn ọ̀kẹ́ ń bẹ nínú òkùnkùn tí wọ́n tàbà sínú mọ́lẹ̀ lágbájá ọmọ lágbájá wọ́n sì náà lágbára jù wọ́ ọlọ́run lọ wọ́n náà wọ́n jù wọ́ ọlọ́run lọ wọ́n ní wọ́ ọlọ́run ò tó kankan wájú àwọn èmi sì mọ̀ kó wọ́n ọlọ́run tóbi jù wọ́n lọ tọ́wọ́ sí pé lóòótọ́ wọ́n ọlọ́run lọ dá wọn ló tóbi jù wọ́n lọ ògbèjà lágbájá jà nísìn kọ́ yanjú àwọn ọ̀tá rẹ̀ kó dojú wọn bolẹ̀ kó jẹ́ kó wọ́n dẹ ní àgbéléwò rẹ̀ ta ọlọ́run wọn sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí àwọn yìí kọjá yìí wọn lóòótọ́ èmi ọlọ́run ọba máa tètè yanjú ẹ̀ ìwọ̀n tí wà lè wàrà kí ọlọ́pàá mẹ́ta wí èmi ọlọ́run ọba máa tètè yanjú ẹ̀ mọ ọlọ́run ti dá màláìka ọlọ́pàá mẹ́ta Jibril ni ọlọ́run máa ń tẹ́lẹ̀ ọlọ́run tó wá ti dá màláìka kan tí ń jẹ́ màláìka ọlọ́pàá mẹ́ta. sẹ́ẹ̀rì ibi tá a lò dé. inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ṣáà ti wá rí báyìí ṣáà ti rí díẹ̀ ọmọ yóò padà declare pé ọlọ́run lòun báyìí yóò padà declare pé ọlọ́run lòun ṣáà tó sì ń bá bọ̀ tẹni tó bá wọ àwọn fídíò tí mo ṣe tó ń ti pé mi ò rí ẹ̀ ní view tó pọ̀ kódà fídíò yìí mo sẹ́ndẹ̀ sí ìkan náà àfáà tó ní view dáadáa pé ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ lílẹ̀ pé mi àti wọn sọ̀rọ̀ rí mo bẹ̀ sí wá nọ́mbà wọn káàkiri pé èmi kọ́ lẹ́ kí n ṣe léyìí àwọn tó ní views tó wọ́n ìwé tèèrè tó wọ́n ìtè pàkíyèsí àwọn èèyàn látara rí rẹ̀ àwọn olè kíyàn sẹ́ndẹ̀ sí ṣùgbọ́n mo lérò pé nǹkan mí kún ọ wọn bí àwọn òwò ni kò jẹ́ kọ́ wọn pàtàkì nǹkan táwọn sẹ́ndì sí wọn àbí wọn tí ráyè ti yẹn mo dẹ̀ lérò pé èèyàn kan á gbé dáwà dání yóò wá ní nǹkan yóò pàtàkì sí wọn láti mú kódà kí nǹkan pọ̀ wájú rẹ̀ torí kò sí tó lè pàtàkì tó eléyìí ìṣekèfè ńlá eléyìí ṣọ́lọ́run sọ pé òun ní kejì ni ṣọ́lọ́run lóhun ní kejì kí lọ́lọ́run sọ ní Kùránì ọlọ́run ni وسبحان الله الذي لم يتخذ ولدا ولم يكن له ولي ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ọlọ́run ní mọ́ ọlọ́run ọba wọ́n tí sí pé ní kò ní ọmọ kankan kò lọ́mọ kankan tó mú tó bí àì tó bí ní àbí tó gbàtọ̀ kò ní kò sí ó mọ́ kọjá ká máa lérò pé àìdá ọlọ́run mọ̀lá ní kàtàpọ̀ ọlọ́run bímọ ọlọ́run kọjá ojú lẹ́fù yẹn ọlọ́run kì í jẹun kò ń sùn so kò nídìí ọmọ kò nídìí ìyàwó àwọn èèyàn ní dídá sí wàhálà ní ìrẹ̀ tó máa màlíkà táwọn máa jẹun táwọn nídìí ìyàwó tí ò ní wọn lára ó wà ní ọlọ́run táwọn màlíkà tẹ́kọ̀ mímọ́ tọ́lọ́run dáwọn látara ìmọ́lẹ̀ wọ́n mọ́ kọjá kọ́ àwọn fẹ́yàwó láfi eré àpójúwe tọ́lọ́run tó ń pè wá sí lára àwọn ènìyàn nípa pọ́lọ́run dá nábì Yahya débi pé ó mọ́ débi pé ní kò ní ṣe pẹ̀lú kò ní ẹ̀kan ṣe pẹ̀lú obìnrin kódà kò lè súnmọ́ obìnrin yẹ́rẹ́ náà wà náà ẹ̀kọ́ táwọn sọ pé fẹ́rẹ́kìtà ànábì Isa tànábì Yahya Ọlọ́run fi ọ̀nà ọ̀rọ̀ àdádá àwọn méjèèjì ni so tí Isa bá ń jẹ́ máa yàyìn lẹ́nu ẹlọ́wọ́ ti Yahya náà Ọlọ́run ní mímọ́ ọba tẹ́spọ̀n òun ní ọmọ kankan òun nídìí ọmọ walam yakun lahu sharikun fil mulk òun ò sì ní sharik amúgbálẹ́gbẹ̀ sharik olùkẹgbẹ́ olùjọ́ṣe fil mulk nínú ọlá ìjẹ́ ọlọ́run bá wọn abẹ́rẹ̀ walam yakun lahu waliyyun minadh-dhulli òun ò ní olùrànlọ́wọ́ tí ó máa ràn lọ́wọ́ níbi
níbi ìkágara wọn Ọlọ́run bá níbi ìyẹpẹrẹ níbi àìtó níbi àìkájú àdúlù mẹ́ ìyẹpẹrẹ mẹ́ ìyẹn ni pé níbi lílẹ̀ wọn Ọlọ́run bá kóhun wá lórí wọn lọ́wọ́ pé ẹni tí ma ràn wọn lọ́wọ́ níbi níwà ràn wọn lọ́wọ́ nígbàtí ojú bá fẹ́ tí òun Ọlọ́run lóhun ní rẹ̀ fakabiruhu takbira ó gbé tóbi ní tóbi tó tóbi látara kóhun náà lọ́ba tó tóbi ìrọ̀lẹ́wà ní tọ́lọ́run bá mú tí ó bá mú olùkẹ́ tí ó bá mú gbákejì yóò sì mánà bí Ibrahim àbúrò tọ́lọ́run sọ ni watakhadallahu Ibrahima khalila ìtọ́lọ́run fẹ́ wà ní Ibrahim dé ẹrú ẹni Ọlọ́run sì mú lọ́rẹ̀ ayò ọ̀nà àwọn ìsọ́lọ́m sọ pé ní inna Allaha takhadha Ibrahima khalila Ọlọ́run bá mọ́nà Ibrahim láyò anábi sọ pé Ọlọ́run bá náà ṣe kí ni ó sì mímí náà láyò tí ma ìtẹ́ pọ́ Ọlọ́run bá ti mímí láyò ní latakhadha Abubakar khalila Abubakar ní mímí o ma anábi wà mú láyò ṣùgbọ́n kátà náà ti mímí láyò mi lọ́rẹ̀ ayò kọ̀ wọ́n jújú Ọlọ́run lọ walakin gbẹ́yìn láti ẹ̀yìn ọmọ ẹmàṣọmọ ìyá lọ sọ̀rọ̀ Ibrahim àbí anábi Muhammad sallam táwọn méjì jẹ́ àyọ́ Ọlọ́run àwọn Ọlọ́run bá ti fi ṣe gbámúlẹ́gbẹ̀ẹ́ anábi Musa ń bẹ̀m̀bẹ̀ tó ń gbóhùn Ọlọ́run àwọn màlẹ́kà ìtọ́ wà níwájú Ọlọ́run màlẹ́kà Jibril tó yẹ pé ọjà wọn ti ń bẹ Ọlọ́run ti pẹ́ Ọlọ́run kò mú ọ ní igbákejì ìwọ rádaràdá kan ọlọ́pàá mẹ́ta kan Ọlọ́run wà fi ṣe igbákejì ó ti ẹ̀rí kó yẹ pẹ́ rẹ gánṣá sí kùn sí pé nǹkan wà nínú ọkọ̀ tí ń ṣọpọlọ ọpọlọ rẹ̀ ṣá ṣí ní ìpòkọ̀kọ́ tí ń ṣọpọlọ Abdulkudus yìí àwọn fámílì rẹ̀ sì ti jáde wọ́n ní kó má bà wọn lórúkọ jẹ́ àjọ́dọ̀ àwọn fámílì rẹ̀ bí akẹgbẹ́ o ìsẹ́lá kẹ́kọ́ bí àjẹ̀nú kan ti ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ sọkúsọ torí pé ẹ̀yìn tí ìyàn lè la hazon bí tó ń sọ yìí ni pé ní ó ń wá kọ́stọ́mà yẹn náà tún bẹ̀ẹ̀ òun wá sọ òun máa ń accuse Ọlọ́run lẹ́nu ẹ̀ tọ́lọ́run sọ pé ní láyùs alù àmà ẹ̀fọn àlù Ọlọ́run ọba láyùs alù kò sẹ́ nílé bí wọn kí ń bí láyùs alù wọn ń bí Ọlọ́run ọba àmà ẹ̀fọn àlù pé kí ló ṣe tó ẹ́pọ̀ lè bí Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run ṣe pa àwọn èèyàn wọn àwọn bàbá wọn ọ̀gá wọn wọ́n ti bí Ọlọ́run lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run ṣe pa àwọn ọmọ wọn ti pọ̀ Ọlọ́run ọba lẹ́jọ́ wọ́n wí sàlùn ẹ̀yìn ẹmọ ènìyàn ó gbé ẹ̀yìn àtàlìjẹ̀nú ẹ̀yìn lápè lẹ́jọ́ àwọn ọmọ ènìyàn ni a sọ láàbí pé báwo lẹ ṣe ṣe léyìí kílé tó ṣe léyìí báyìí ẹwà rojọ́ tàbí bí Ọlọ́run bá ìwà òun wàdọ́ Ọlọ́run bá wọ́n máa bí Ọlọ́run léèrè pé Ọlọ́run lára já táwọn ayé ò fẹ́ kó ṣe kinní kan ó yá ṣe kinní kan ó yá dáàbòbò ó yá gbọ́rọ̀ tí ẹ̀ so Ọlọ́run náà wà ní òótọ́ ní o ó yá alárájá ẹ̀bẹ́ ìdúsọ̀kúsọ ẹ̀gbọ́dẹ̀ aláìgbọ́n aláìnímọ̀ alódò aláìdákàmà onísọ̀kúsọ ń wíkúwì olùṣìnà olóńdá pé yìí tó jẹ́ ní kọ́lọ̀kú làkúnbẹ̀ so ẹ̀ẹ́rì pé tí ó bá yẹ pé àlùjànnú kan tí ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ àbí kò mọ̀ tó ń ṣe bí a ọpọlọ rẹ̀ onídìíkọ́ bá sẹ́ẹ̀tì ẹ̀ yóò sì jẹ́ sí pé ní ẹgbọ́n ètè ló ń dá ń wá kọ́stọ́mà ní sọ̀rí pé àwọn èèyàn láwùjọ ti wá ń bí ibi tí wọ́n ní nǹkan ṣe dé táwọn gan lẹ́sìn ìsìndì táwọn ní ẹgbẹ́gbẹ́ nìkan irọ́ ní o tẹbárí wọ́n lè jọsìn kan irọ́ ní káyé wọ́n lè bá tòrò kọ́rọ̀ wọ́n lè bá ṣe ní kan lọ́lọ́run sí tẹ́lẹ̀ àbí níbi tọ́rẹ́ gọ̀dé ni torí àgọ̀ náà kú wà ń bẹ̀ òun náà ni pé bí yàn bá wí kàtàkàtà tó ní ìbáwọn yàn lọ́kọ́lọ̀ gúrù maraji Mr. George àwọn akádìbù ti invite ẹ̀rí tó sọ̀rọ̀ Mr. George àdúgbò wa ló ń gbé mi lè má dọ̀dọ̀ ẹ̀ ọmọ Igbo ni àwọn ọmọ tọ́rin láàrin Igbo sí tọ́n ṣe Igbo lọ ìtì ẹ̀ tẹ́ pé kò ní believe nẹ́sì kankan ó ní tó bàtẹ̀fẹ́ ṣẹ̀sìn Christianity lòun try rí kò sẹ́sì tó òun sí kanka òun sí igwe òun sí igwe òun ṣáà wá káyé òun lè dání olóhun bá dọ́dọ̀ Guru Maharaj
gbogbo àyè sọ́wọ́n pé ní òun fáwọn alágbára kankan rẹ̀ ní ṣàwọn tó ń bọ̀ táwọn wà lọ́dọ̀ ẹ̀ ó ní lọ ìyá kan àtàwọn méjì lọ́bà lọ pọnmi ní òdì kejì lọ́hùn àkè ìsọdá sí ẹgbẹ́dísì ní compound rẹ̀ ó ti lọ sọdá omi ó ti lọ bí ọlọ́wẹ̀ lódò bí ọlọ́ pọnmi ní lọ ń bọ̀ báyìí lọ́kọ̀ palẹ̀ ẹ̀yà àtọmọ méjì mọ̀ àwọn tọ́wá sọ́dọ̀ ẹni tó pè lọ́lọ́run tó ní òun máa ṣọ́n wọ́n tó pa àwọn èèyàn rẹ̀ kó mọ̀ àgbàtọ́jọ́ gbẹ́jẹ́ wá sọ́dọ̀ rẹ̀ ọ̀daràn òun wá wò pé ṣẹ́ni tó ń wá sí náà nìtẹ́ pé lóun máa ràn wọ́n lọ́wọ́ pé tí ó lóun tẹ̀sọ́ pé mọ́tò ṣe gbá wọn ẹ̀tí nǹkan gbé wọn ni eléyìí kò ṣe tẹ̀bà tí ó fún òṣèré kó bẹ́ẹ̀ ni àfìgbà tí ó yá tó ń wá rí pé lójú oorun ẹnìkan tó ń gbé ní kóun ṣe Islam ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ó bẹ́ẹ̀ sí ń disturb òun ni wá rí pé Ọlọ́run kóun sẹ́sìn ó sì ṣe ẹ̀sìn náà dáadáa Allah èyí táwa rí kódà ọmọ Kogi níyàwó rẹ̀ òun fúnra òun lẹ́ ń ṣe Yorùbá kò ń ṣe Haúsá kò ń ṣe Ìgbò kí la fẹ́ ló ń bẹ̀ àwọn Kogi bí Haúsá àbí nǹkan níyàwó ẹ̀ ṣá kí la fẹ́ ló ń bẹ̀ òun ní pé ní àwọn èèyàn láti ṣèṣekúṣe tó bá rí òpè rẹ̀ bá pè é lọ́lọ́run gan so irú wọn yẹn tó bá ti gbọ́n tó ń sọ sí pé òun lè bá wọn gba ìtọ́ lọ́wọ́ Ọlọ́run ìsinsìn náà máa rọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ibi ẹ̀yìn náà rí sí rẹ̀ bí ẹni tí à ń jẹ kan ni ṣáà náà wá rí báyìí sí kí ló wá kù fún sí ṣáà wọn tó ti ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ láti pé òun jà nábì Musa lọ wòlíì Ọlọ́run bá lòun ló ti gbé nìyẹn wòlíì Ọlọ́run bá lòun tèmi mọ́ tó ti gbé nìyẹn ṣá wòlíì Ọlọ́run bá lòun nígbà tí yá bí alábẹ́ yẹn náà òun jà nábì Musa lọ. lónìí táwọn lọ bẹ. bàbá ní lónìí táwọn lọ bẹ. ojú ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. asáǹtù rọ́bì káàbà. bàbá ní asáǹtù rọ́bì káàbà. fọlọ́ọ̀kúra. bàbá ní àwọn fọlọ́ọ̀kúra. àwọn ọjà àgbà kúra. ìjẹ́ kòsùsù ọlọ́ọ̀kúra. bàbá ní àwọn fìjà kòsùsù ọlọ́ọ̀kúra. ànábì ni mí. bàbá ní ànábì làwọn. ànábì Ọlọ́run. bàbá ní ànábì Ọlọ́run làwọn. ojú ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. nígbà táwọn fámílì ẹ̀ túbẹ̀ sí pariwo ẹ má sọ wá lórúkọ má bà lórúkọ jẹ́ òjúlé tó ń sọ ṣe ní okay before yẹn ó ti ọkọ̀ gbẹ́sàn yìí lọ́sọ́dọ̀ Portable tó gbẹ́sàn yìí lọ́sọ́dọ̀ Portable so gbẹ́sàn yìí lọ́sọ́dọ̀ Portable ó bẹ̀ sí ń ṣe wèrè dé mẹ́rin náà so tó ń so tí yẹn fi ń ṣe ẹ̀yẹ tí yẹn fi ń ṣàwàdà tó tún ń bóyín tí mọ̀ kí yẹn fóun ṣàwàdà àfà ẹ ti jọ mí lójú pẹ̀lú ìdẹ́gbé wáyé o àfà gbẹ́sàn yìí wá ẹjọ́ lọ́wọ́ tó bí àfà ọlọ́sàn yìí ẹ̀yẹn ṣiṣẹ́ àfà kó lè lọ́fà àwẹ́rí tí yẹn fi ń ṣàwàdà tí ó mọ̀ kí yẹn fóun ṣe ẹ̀yẹ ni. ọ̀sán yìí sọ̀rọ̀ ọ̀sán yìí náà máa ń lọ Canada ọ̀sán yìí lọ Mecca ọ̀sán yìí lọ London ọ̀sán yìí wà àbá mi jẹ́ bọ́sán yìí sọ̀rọ̀. kí ọlọ́run kò ní àṣẹ alábẹ́mọ ọmọ gbérígbérí ọ̀pọ̀lọ́jọ́ ọmọ gbérígbérí ò ní wọn lólórí wọn ayé ò ní rí ọmọ àṣẹ wàràwàrà. tẹ̀síwá 50,000 láì ṣe wàhálà gbogbo àwọn tí ẹ̀yìn táwọn afá máa ń ṣe tí ẹ̀mí ṣe ẹ̀yẹ ṣe àfá àgálà àfá àtọ̀sàn yìí kí lọ ní ṣe pẹ̀lú ẹ tó lóun igbákejì Ọlọ́run ọba nìyẹn o ṣé Ọlọ́run ọba ló igbákejì Ọlọ́run ọba máa lọ sọyìn a máa ṣògùn a máa ṣòrìṣà a máa ṣẹbọ kí ló ní ṣe pẹ̀lú ṣé Ọlọ́run ló pa aláṣẹ pẹ̀lú ọ̀sán yìí ṣé igbákejì Ọlọ́run máa takò Ọlọ́run olóhun jẹ́ anábì Musa lọ àbọ́lọ́run tí olóhun jẹ́ igbákejì rẹ̀ kọ́ ló rán Musa sallam bí kánàbí sọ pé ní láì kò tọ́fẹ́ nìkan kó sọ pé òun ju la yanbaghi li ahadin an yaqula innahu khayrun min Yunus bin Matta kò tọ́fẹ́ nìkan kó sọ pé òun dòna anábì Yunus bin Matta lọ anábì Yunus bin Matta anábì Ọlọ́run kò tútù anábì Musa tánà bá ní kò tẹ́kù ọkọ̀ sọ pé ìjọ anábì Yunus bin Matta lọ́wọ́ àti sọ pé ìjọ anábì Musa lọ anábì Musa táwọn sọ yìí anábì kan sọ pé ní láti fọ dílù bin al-anbiya ayé wá ṣe máa gbẹ́lá fún anábì jùra wọn lọ kódà Muhammad sallam gami mọ̀bí amúlá lọ́la ju Musa lọ tí wá rí yàrá kí a mọ̀ tánà bá ní kí táwà fún fèrè tí bá èmi ní sàárè ọkọ̀ ṣí èmi ní ọkọ̀ dìde tí bá sì dìde tí ma tọ́jú wò kan báyìí mú bá Musa áàkìrín bí kọwàá email ọkàmọ̀kọlù mú bá Musa tẹ́ pé ó tẹ̀ sí ọ̀rọ̀ tí ẹ ti kó ní pó dìde kọ yóò ti di aláṣì Ọlọ́run bá àwọn ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ aláṣì Ọlọ́run yóò ti bá mú Ọlọ́run mọ̀ bí èmi mọ́ ọkọ̀ dìde nàbóhùn so ànábì tí ó yẹ pé ó ń sọ fún wa pé ká má gbọ́lá fún ojú Musa lọ ìwọ wọn sọ pé ọlá ju Musa yẹn lọ tó wá jẹ́ lájú Musa lọ tẹ́lá ànábì náà lọ́nu so táàfì mọ̀ ipé ní ìṣìnà ní ilé
kí ló wá kù fún sí nígbà tó wá lóhun nígbà táwọn fámílì wá sọ fún bá tó bọ́ta wọ́n ní mo ẹgbọ́ wọ́n ní mo jà Ànábì Mùsá lọ mo wá ní mi ò jà Ànábì Mùsá lọ mo ní mi ò jà Ànábì Mùsá lọ wòlíì Ọlọ́run bá ní mí ṣùgbọ́n wòlíì Ọlọ́run bá jà Ànábì Ọlọ́run bá lọ kí ló tún sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀gbọ́. gbogbo mọ̀kọ̀mọ̀kọ̀ Ọlọ́run kọ̀ kọ́ kú tẹ́ǹbà yàtọ̀ alákọ̀wé kó kú tẹ́ǹbà èyí tó gbé kalẹ̀ yí ọ̀dá o ṣùgbọ́n orin náwó bọ́bá mọ̀ pé òsà náà bá yà lọ́ di òsà náà bá yà lọ yà lọ́bẹ̀ bọ́bá sì mọ̀ yí pé tún aláàpá lọ́ yà lọ ní kọ́ yà lọ́bẹ̀ yìí tó ń ṣe ayé rádaràdá ni o ayé rádaràdá ni o wọ́n bà wá jẹ́ o wọ́n bà délé jẹ́ fún wa o bàbá yẹn lápá wọn tó ti bí wa o wọ́n jọ bàjẹ́. wọ́n sọ pé mo ju Ànábì Mùsá lọ. bàbá ní wọ́n ní wọ́n sọ ọjọ́ Ànábì Mùsá lọ. Ìsá bàbá ní Ìsá kullu nabiyyi rasulu bàbá ní rasulu gbogbo Ànábì tó wáyé bàbá ní gbogbo Ànábì tó wáyé kọ́ ló jíṣẹ́ gbogbo wọn kọ́ ni wọ́n jíṣẹ́ walakin kullu rasulu nàbí àmọ́ gbogbo òjíṣẹ́ tó ń ta wọn ránṣẹ́ nẹ́ra nàbí èmi ẹ̀ sànàbí àmọ́ òjíṣẹ́ Ọlọ́run ni mí. Nice one. ẹ̀sìn bá gbọ́dọ̀ tóbi àbí mo ju Mùsá lọ wọ́n sọ pé mo ju Mùsá lọ wọ́n sì mí gbọ́ ni ìjọ Ànábì Mùsá lọ àmọ́ wù mí kọ́ lọ́wọ́ gbé mi sí pọ̀ ńlá bí Ànábì Mùsá. So tẹ́yìn bá rí báyìí so a wà rí pé nígbàtí wá ti di pé ó ti pẹ́ ẹtí wọ́n kọ́ tó tún sọ ó tún sọ pé ní òun ránà bí ànábì fi gíní pọ̀ wọn lára nígbàtí kó òun lòun dájú díẹ̀ rí ó ń bọ̀ ní ẹ bí ó sì sì yẹn ti pẹ́ta ló mẹ́ kúkú mọ̀ ìta tó rí tó kẹ́gùn sí ilé tó wá sọ yìí òun náà ní pé ní òun ẹja fídíò náà. èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta tó bá di ọjọ́ pé ní àlìkíámà tí gbogbo ẹ̀dá pápátá tí wọ́n tó síwájú Ọlọ́run ọba ní ìhòòhò ní gbogbo ẹ̀dá wà pátápátá èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta èmi nìkan ní ìníwà ní òhò ni màá wà nínú aṣọ funfun báláwo aṣọ wáìtì síwájú Ọlọ́run ọba màá wà lọ́pọ̀ ọ̀pá mi lọ́wọ́ eré ẹ̀sìn funfun báláwo eré ẹ̀sìn lè bẹ̀rẹ̀ wàrà kí ó ti kó jọ dẹ́nu màmá á sọ fún Ọlọ́run ọba pé tó Ọlọ́run ó béèrè lọ́wọ́ mi pé àwọn èyí náà ti wọ́n mọ ọwọ́ náà ní àdúgbò wà lójú ẹ̀dá màmá á sọ fún Ọlọ́run pé màmá àwọn tèmi o àwọn tí wọ́n fẹ́ràn mi láyé ni àwọn tí wọ́n gbà tèmi láyé ni àwọn tí wọ́n mọ̀ pé ní ẹ̀sán ní pé Ọlọ́run ẹ̀sán ní lẹ́sán ni àwọn tí wọ́n mọ̀ pé gbogbo ohun táwọn fẹ́ wọ́n sì ní ilé àrẹ ní àlewárà kí látàrí torí pé wọ́n bá bẹ̀ wọ́ Ọlọ́run fún owó rẹ̀ àwọn ènìyàn Ọlọ́run wọ́n gbàgbọ́ nínú rẹ̀ Ọlọ́run ọyá jẹ́ kó ọmọ wà lùjẹ́ náà lọ àwọn eléyìí wọn bọ̀ lọ́wọ́ náà àwọn eléyìí àwọn olórí burúkú tó wọ́n tako èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta láyé ni tí wọ́n ní mi lára tí wọ́n gbà fún mi tí wọ́n ní ìwé rọ́ ní gbogbo ohun tí mò ń sọ tí wọ́n gbà gbàgbára wọn Ọlọ́run tuntun bẹ́ẹ̀ ló tún lè dá àwọn tó bá tún wù ọ́ ìwọ Ọlọ́run gbogbo àwọn eléyìí dípò ọmọ ọwọ́ náà lọ torí wọn gbà kó Ọlọ́run tóbi jù wọn gbà kó lè sí nǹkan tó tóbi ní nǹkan ara wọn sì gbà kó lè gbé ẹnìkan tó tóbi jù àwọn ọlọ́jáde Ọlọ́run jẹ́ káwọn eléyìí ọmọ ọwọ́ náà lọ. sáà náà ti wá gbọ́ sáà náà rí eléyìí la mo rí kọ́gùn sí ó tẹ̀ àádá mo ṣe pílẹ̀ gan torí mo tiẹ̀ rí ojú èdè ìrẹsẹ̀ ń wí rómi ìrírò gan so mi kọ̀ wó ń jọ yẹn náà ni ṣùgbọ́n nísìnyí ẹ̀yìn náà ẹ̀wọ̀ kàbá fọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe wẹ́ ṣèbí mo sọ pé ó di wọ́n ní igbákejì Ọlọ́run bàbá yìí so igbákejì Ọlọ́run ọba tí ó ti wà ní iwájú ó ti wà láàrin àwọn èèyàn tí wọ́n náà tí ó wà láàrin àwọn èèyàn àwọn èèyàn tọ́fẹ́ ṣe irúṣẹ́ wọn igbákejì Ọlọ́run ọba òun ò ní sínú òun wà lórí ẹṣin inú aṣọ òun fún ṣùgbọ́n ó ṣàwà láàrin àwọn èèyàn ṣá igbákejì Ọlọ́run náà sínú ní máa sọ Ọlọ́run pé kìníkan igbákejì Ọlọ́run ní kò máa tó owó tòóró wọ́n kọ́ wà ní àrí àga ní ẹgbẹ̀ Ọlọ́run ni wọ́n kọ́ máa mú àwọn tó bá wù ẹ́ síbi tó wá wù ẹ́ ni ó ní kò jẹ́ máa tó owó tòóró tó ń tó yẹn àbí in tó tẹ̀jẹ́ kí ní pé ní lẹ́fù yẹn ló wà tẹ́lẹ̀ ọwá padà kú wá bí ẹ tí lẹ́fù igbákejì Ọlọ́run bá nísìn báyìí kó tọ́
well play ó good gan ẹ̀yin náà ẹgbọ́rọ̀ dẹ̀ òun wà sọ pé àwọn tó gba tòun ṣe ti ní nǹkan tí mo ń sọ so kó lè bá fi káwọn lè bá fi máa rọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ nífa ètè burúkú ètè ṣètọ́n káwọn lè bá fi rọ́bọ̀ rẹ̀ àwọn tó gba tòun kọ́ lọ́n kó sálì jẹ́ náà àwọn tó gba tòun kọ́ lọ́n kó sínú ṣé príncipù tọ́lọ́ fẹ́ fi fààyàn sálì jẹ́ náà àti iná ni ìyẹn torí àlùwáràkì torí ìgbà fún àlùwáràkì àwọn ọmọdé àbọ̀ṣe ṣìnà tóun tó bá gbẹ ẹmú tọ́lá àwọn gbà pé Mr. Gulamod tàwọn ẹni bá tẹ̀lé ni ó wà lẹ́nà ẹni bá tẹ̀lé ni kò ní wọ́n kí ó ní àtẹ̀ méjì gan Mr. Gulamod náà ìwọ́n náà pé ànábì Ọlọ́run ní tó lóhun ju òun tẹ̀jú sọ pé òun ju gba ànábì Ọlọ́run pátá àtàrí ọmọ gan òun jẹ́ níbọ̀dí lọ ọ̀pọ̀lọpọ̀ yìí kò hàn sáwọn tó ń tẹ̀lé so àwọn fáyì sọ pé nígbà ìpọ́ Ọlọ́run pa gan ni òun náà fẹ́ padà sọ pọ́lọ́run lòun ni ọmọ ìyá kan náà ní gbogbo yìí ànábì sọ pé àwọn òpùrọ̀ wọn ó dé ọmọ pé ànábì Ọlọ́run ọba ogun òpùrọ̀ ni wọ́n káyé tó parẹ́ so kò tuntun kò jọ wá lójú sẹ́yìn náà gbogbo tó wòrò so sẹ́yìn náà wá rí ibi tí tó wá dé sí wá lóòrùn Igbakeji Ọlọ́run kí ló wá kù tó kọ́ sọpọ́ Ọlọ́run lòun kò tuntun ní báwọn ẹ̀ ti declare ẹ̀kọ́ ara Ọlọ́run táwọn èèyàn rẹ̀ ń sìn gúrù maraji ti Nàìjíríà ń bí kàmáwòlẹ̀ nìjìnà àwọn gúrù tóun náà kọ́pì ní India bẹ́ẹ̀ wọ́n sìn wọ́n ni bí gúrù Nanaki bí gúrù kí ló ń jẹ́ gúrù Nanaki táwọn sọ ìgbọmọdé nífa so káàkiri bẹ́ẹ̀ táwọn èèyàn sìn àbí èèyàn kan ní Buddha tó ń sìn ní China ní India ní Burma ní ìgbà àwọn olú tó Burma dẹ̀ ni so eré náà jẹ́ ní tó kí kálákóṣà náà jẹ́ kálákóṣà náà kó máa yẹ kí káwọ̀ ìkáwò èèyàn ká já ká white ká má bẹ̀tọ̀ jẹ́ o ojú wọn tó sì sí náà tẹ́pọ̀ ò ní nǹkan ṣe tẹ́pọ̀ bí nǹkan tó wọ́n náà wákàtí yìí kó lọ mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ o bí kú bá dé ọ̀gbẹ́ni tá à ń sọ yìí tí kò bá dé kò lè gbá ẹlẹ́ẹ̀ lọ́wọ́ kú o Igbakeji Ọlọ́run tí bí ń pa tó ń jẹun Igbakeji Ọlọ́run bá tó ń sùn lọ Igbakeji Ọlọ́run bá tó bìdà kó máa wẹ̀ ààrẹ ó máa rùn ní Igbakeji Ọlọ́run tí ó ní bùkátà sí yàwó obìnrin kankan tí ó tẹ obìnrin kankan tó lù dẹjọ́ rọ̀ fọ́rọ̀ ilé àfihàn aláṣìnà bíi tiẹ̀ Igbakeji Ọlọ́run tó wà nílẹ̀ ayé Ọlọ́run wà lókè Allahu Akbar kálákúndà kò máa ṣe wà lọ́nà abẹ́ẹ̀lì tí kú bá dé gbogbo ẹni tí ó lọ́nà tí ó tẹ̀lé tó ní wọ́n ló fẹ́ tẹ̀lé yóò dàmú kálákúndà kò ṣànà sọ́wọ́n ẹgbẹ̀rún